Mo kí ẹ̀yin ọmọ Oòduà, mo kí wa pé a kú ìfọmọnìyàn ṣe. A kú kó lè dá tí gbogbo wa jọ ń bá kiri. Torí pé yóò padà wá dá nígbà tá a bá ti ní ìṣọ̀kan. Ṣé rí ilé ẹjọ́ tó dájọ́ wípé àwọn dá ìgbẹ́jọ́ olóyè Sunday Ignoho nù látàrí 20 billion tí wọ́n ní kí wọ́n fún un. Ọmọ Yorùbá, kò yẹ kí ọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ tí yóò bà wá nínú jẹ́ tàbí tá a ti gbọ́dọ̀ máa rò pé yóò padà wá ṣẹlẹ̀. Torí pé adájọ́ tó dájọ́ yìí Fúlàní ni. Mi rò pé ọmọ Yorùbá kan wà tó máa ń jẹ́ Muslim Hassan. Ẹ ti rí pé wọ́n mọ̀ọ́mọ̀ plọ́ọ̀tì Fúlàní yìí láti da ẹjọ́ inú ni. Àmọ́ wọ́n ṣe tí wọ́n ní, wọn ò ṣe tí Ọlọ́run ọba Elédùmarè. Ìgbẹ́jọ́ ọ̀hún lọ rábàràbà bí wọ́n ṣe ṣe yìí láti kó rẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọmọ káàárọ̀ oòjíire. Àmọ́ mo fẹ́ kó yé wa wípé Bíbélì ní pé kí ọmọ ọ̀dọ́ náà kó má ṣe wá ìsinmi torí pé àárín ọ̀tá òun náà ni ó wà. Àárín ọ̀tá tó jẹ́ ọmọ Yorùbá á wà níbẹ̀. Àárín ọ̀tá ìjọba á wà níbẹ̀. Ilé tó túmọ̀ sí wípé àwa tí a ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá, àárín ọ̀tá òun náà ni gbogbo wa wà. Ká má ṣe kí ni o, ká má sì tí wá ìsinmi. Ká má tí wá ìsinmi. Ìjọba ṣe tí wọ́n ní wọn àṣẹ tó Elédùmarè ọba. Gbọ́dọ̀ pé ẹjọ́ tí wọ́n dá yìí, ẹjọ́ wípé wọ́n fẹ́ gbèsè ẹ̀yìn ìjọba ni. A ní ìjọba tó dáa, bẹ́ẹ̀ la ní adájọ́ tó dáa, bẹ́ẹ̀ la ní òfin tó dáa. Torí pé níbi tí ẹ bá ti ní adájọ́ tó dáa, níbi tí òfin bá ti múlẹ̀, ẹni tí orí ẹ̀ pé kan kò ní rí pé ilé ẹjọ́ kan ti dá ẹjọ́ kó wá di ẹjọ́ ń dànù látàrí pé kó wo ohun tí ilé ẹjọ́ yìí tó dá. Ṣùgbọ́n látara bẹ́ẹ̀ ó tún bú ilé ẹjọ́ tó dájọ́ wípé wọn ò mọ tí wọ́n ń ṣe ni. Ẹ jọ̀ọ́, ìwé wo ni àwọn DSS fi pe olóyè Sunday Ignoho wípé Sunday Ignoho àwọn fẹ́ rí ọlọ́fíìsì àwọn kò yọjú sáwọn, ìwé tí wọ́n fi pè dà? Àbí ìwé wo ni wọ́n fi sọ wípé àwọn fẹ́ wá search ilé ẹ̀ as warrant pé àwọn fẹ́ charge ilé ẹ̀ pé kí o ìwé tó wà ẹ lọ sí ilé èèyàn lóru? Ǹjẹ́ ó wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà? Àti wípé ṣó wà nínú constitution wípé ẹ lọ sí ilé èèyàn lóru ẹ sì lọ pa, ẹ dáná sun, ẹ tún pa àwọn èèyàn nínú ẹ̀? Adájọ́ yìí ọpọlọ ẹ ti kú. Kọ̀ọ̀kan ní ẹni tí ọpọlọ ẹ ò kú tí yóò jẹ́ wípé gbé ọ̀pọ̀lọpọ̀ wọn ná. Àwọn adájọ́ tẹ́ ń wòye ẹ lọ bí léèrè, sẹ̀ríà school ló lọ, sẹ̀ríà law ni wọ́n ló máa read. Olóyè Sunday Ignoho ẹkùn ọkọ̀ Fúlàní má mi kàn 60 million Yorùbá ń bẹ lẹ́yìn ẹ̀. Má dẹ̀ jẹ́ kí eléyìí kó kàn tí ẹ lè kó rẹ̀wẹ̀ sọkàn báyìí, nítorí pé akèrègbè yín ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí. Àmọ́ dídà ló dà, òun náà lọmọ dẹ̀gbẹ́. Ẹ̀gbẹ́ tẹ́ ń wò yìí kò kìí ṣe ilé ọmọ. Àwọn ìjọba wọ̀nyí wọ́n ń wọ ọgbọ́n ọ̀nà àyíníkí láti rí pé kí wọ́n dí wa lọ́wọ́ iṣẹ́ tá à ń ṣe tàbí kí wọ́n dí wa lọ́wọ́ ká má ṣe gba òmìnira ilẹ̀ Yorùbá. Àmọ́ ẹ̀pa wọn ò gbóró mọ́ torí pé ọmọ yẹ wọ́n ti rin owó wọ́jà. Gbogbo eléyìí tí wọ́n ń ṣe yìí eré orí mọ̀dé lásán ni. Ẹ jẹ́ ká ti wò ó. Tí ìbá ṣe orílẹ̀-èdè tó kún fún jìbìtì, corruption, wàhálà àti ìdààmú, ènìyàn tó ń jà fún ẹ̀tọ́ ará ìlú lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, ẹ lọ gbé DSS ká mọ́lé, ẹ sì bà dúkìá ẹ̀ jẹ́, ẹ tún pààyàn nínú ilé ẹ̀. Àwọn tí wọ́n ń protest jẹ́jẹ́jẹ́, ẹ ń kó wọn, ẹ ń mú wọn, ẹ ń fi wọ́n sẹ́wọ̀n, ẹ ń gbé wọn lọ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ sì ń dá ẹjọ́ burúkú lé wọn lórí. Ibẹ̀ lóbìnrin ó máa ṣe o. Ló sọ pé òun fi 5.9 billion àwọn fi kọ́ àwọn ènìyàn 177 ní bí a ṣe ń repair phone. Kì í ṣe bí wọ́n ṣe ń manufacture, bí wọ́n ṣe ń repair phone. Tí a bá wá multiply, tí a bá wá divide 177 divided by 5.9 billion, a máa fún wa ní nǹkan bí i 33,303 kìíní kan. Ẹjọ́ èèyàn kọ̀ọ̀kan ó fi 33 million wọ́n fi lọ kọ́ iṣẹ́ bí a ṣe ń repair phone. Lílé tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe lálàbà. Tẹ́ bá fún wọn ní 20,000 wọ́n á kọ́ yín. Tẹ́ bá fún wọn ní 50,000 wọ́n á kọ́ yín. Ṣé ìjọba wa lélẹ́yìí? Bẹ́ẹ̀ àwọn
DSS yìí àwọn EFCC yìí wọ́n rí àwọn wọ̀nyí láti mú gẹ́gẹ́ bí olè, wọ́n rí wọn láti mú gẹ́gẹ́ bí ọ̀daràn tí ó ń ṣòwò òlu báṣubàṣu, wọ́n rí wọn láti mú. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń jà wípé àmì ìnira yìí ti tó gẹ́sẹ̀, níṣe lẹ́ ń fi ara ni wá, níṣe lẹ́ ń fi ìyà jẹ wá, níṣe lẹ́ ń fi ẹ̀tọ́ wá dùn wá lórí tó jẹ́ lórí ìjọba tá a sọ pé àwa la pè síbẹ̀. Irú wọn ni wọ́n mú, wọ́n bẹ̀rẹ̀ sí ní fìbọn lé wọn kiri nínú kí wọ́n pa wọ́n tàbí kí wọ́n jù wọ́n sẹ́wọ̀n. Eléyìí ló jẹ́ kó yé wa pé a ò ní ìjọba, bẹ́ẹ̀ la ò sì ní adarí rere. Ṣùgbọ́n a níjọba, a níjọba sàn án láàárín ajé ló máa mú ní pẹ̀kọ́rọ́. Ibi tí àwọn ọmọ Yorùbá dúró sí ni pé àníṣe a fẹ́ gba òmìnira tara wa, a fẹ́ kúrò lọ́wọ́ ìjọba amúnisìn, a fẹ́ kúrò lọ́wọ́ ìjọba tí fipá múnisìn. Bẹ́ẹ̀ dandan sì ni ká bọ́ lọ́wọ́ wọn. Ìmọ̀ràn mi rèé pé kí gbogbo wa ká ṣera wa lóṣù sọ̀wọ̀, torí pé ìkan pawọ́pọ̀ ìkan mọ́lé, èrún parapọ̀ wọ́n mọ àgèyàn, àwọn oyin parapọ̀ wọ́n mọ àfárá. Nígbà tá a bá ti fi ìmọ̀ ṣọ̀kan, tá a jẹ́ kí ọ̀tá kó ráyè láàrin wa, tá a ṣera wa ní òṣùṣù ọwọ̀ tí ò gbọ́dọ̀ yọ, ẹ rí wípé kíákíá òun náà ni a ó tètè débi tá a lọ. Ó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní eléyìí tí wọ́n ṣe yìí, wọ́n ṣe tí wọ́n ní, wọn ò ṣe tọ́lọ́run. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan akèrègbè ti nú mi nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó owó yìí kí ìjọba lè mọ̀ wípé dandan ni kí àwọn ó sanwó ìtanràn ni. Àmọ́ tí wọ́n bá kọ̀ tí wọn ò san kí wọn ó máa mú, ṣùgbọ́n dandan ni kí wọ́n kọ̀, dandan ni wọ́n gbọ́dọ̀ gbà wípé kí wọ́n sáìn ìwé yìí pé orílẹ̀-èdè Yorùbá kó dá dúró, kó yapa kúrò ní orílẹ̀-èdè tó kún fún jìbìtì, ìdààmú, wàhálà, ìpànìyàn, ìpayín keke, ìjínigbé, ìpani, ìbánisùn lọ́nà ẹ̀tọ́. Irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ọ̀nà orílẹ̀-èdè tí Nàìjíríà wà. Orílẹ̀-èdè yìí ó sì ti parun, ó sì ti tán. Kódà ìtókù tí yóò lò tẹ́bẹ́lẹ́ ń jábà yìí ni òun náà ló kù tí ó lò. Orílẹ̀-èdè gbogbo Yorùbá ń tàwa jà fún, ń tàwa ń béèrè fún, ohun tí àwa ń pòǹgbẹ fún yóò wá sí ìmúṣẹ ní agbára Elédùmarè, ní agbára wàhálà àti ìdààmú tí olóyè Sunday Ignoho ti ṣe, ní agbára wàhálà àti ìdààmú tí bàbá wa Professor Banji Akíntóyè ṣe, ní agbára wàhálà àti ìdààmú tí bàbá wa Dr. Taiwo tí wọ́n ti ṣe, ní agbára wàhálà àti ìdààmú tí àwọn ènìyàn jàǹkànjàǹkàn láwùjọ, lọ́mọdé lágbà, àwọn tó ń gbójú jáde, àwọn tí wọ́n ń gbójú jáde tí wọ́n ti ṣe látàrí pé kí orílẹ̀-èdè Yorùbá kó lè fi ìdí múlẹ̀, kó sì lè wá sí ìmúṣẹ. Mo nígbàgbọ́ wípé ní agbára Ọlọ́run, lágbára ìṣẹ̀dá Oòduà, lágbára àwọn tí wọ́n tẹ̀lé Oòduà dó, orílẹ̀-èdè Yorùbá yóò wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà. A ó sì kọrin ayọ̀ sí Ọlọ́run, a ó sì fi ògo fún Ọlọ́run wípé a bọ́ lọ́wọ́ oko ẹrú amúnisìn, a bọ́ lọ́wọ́ ìjọba Buhari, a bọ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà, a bọ́ lọ́wọ́ ìjọba British tí wọ́n ti ń kó wa lẹ́rú, a bọ́ lọ́wọ́ ìjọba amúnisìn. Àdúrà wa yóò gbà, ọ̀nà wa yóò sì là láṣẹ Elédùmarè ọba. Orílẹ̀-èdè Oòduà dandan òun náà ni kó wá sí ìmúṣẹ. Eléyìí tí àwọn wọ̀nyí ṣe yìí, wọ́n ṣe tiwọn ni o, wọ́n ṣe tiwọn ni. Orílẹ̀-èdè Oòduà yóò dúró, kì í ṣe owó yìí wọn fẹ́ fi gba Yorùbá nation. Owó yìí jẹ́ owó ìtanràn wípé náà ni owó yìí jẹ́. Ẹ sì mú dúkìá onídúkìá, ẹ pa dúkìá onídúkìá, ẹ sọ gbogbo ẹ bàjẹ́ tún pààyàn níbẹ̀. Kí irú adájọ́ tó wá dájọ́ bẹ́ẹ̀ kó wá dẹmọ́jọ́ ọ̀hún, kó wá dànù. Ẹ rí i pé adájọ́ ọ̀hún ọpọlọ ẹ̀ ó ti kú, ọpọlọ ẹ̀ ti dorí kodò, kò ní ọpọlọ. Kí ló wà ní ọpọlọ Fúlàní tẹ́lẹ̀tẹ́lẹ̀? Cow, menama, mesu, òun náà ló wà ní ọpọlọ wọn. Ọlọ́run yóò ṣàánú fún wa o, Ọlọ́run yóò gbàdúrà wa o.